lórí ọ̀rọ̀ ikú ọ̀dọ́mọdékùnrin onífuji Destiny Boy tí ó dolóògbé tó dágbére fáyé tí ó lọ bá Elédùmarè ọba dẹ́dàá. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń sọ oríṣiríṣi ìwòye lórí ikú ọmọdékùnrin yìí, ọmọ ọdún 22. Mo máa ń sọ wípé ìbànújẹ́ ńlá ni kí májèṣín kan máa tójú ìyá rẹ̀ wẹ̀wẹ̀ jẹ. Ìbànújẹ́ ńlá, ọgbẹ́ ọkàn ayérayé òun ni kí ọmọ máa tójú ìyá rẹ̀ kú. Kò sí ẹni tí yóò gbọ́ ikú Destiny Boy tí ò ní dùn, tí ò ní banújẹ́, tí ò ní bọkàn jẹ́, torí pé ọmọ ológo lọmọ Destiny Boy yẹn. Ọmọ ológo ni. Ẹ wo bí Elédùmarè bí ó ṣe gbà fún láti kékeré. Ẹni tó bá gbọ́ ìrìn àjò ayé ọmọ olórin fújì yẹn Destiny Boy láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yóò mọ̀ wípé ọba ṣèyíòwú sì lọ́ba Elédùmarè. A máa mú un tó dáa jáde kúrò nínú tí ò dáa, a máa mú un tí ò dáa kúrò nínú tó dáa. Ọba Elédùmarè ọba alára ni. A kàn máa bẹ́ẹ̀ kọ́ba Elédùmarè kó má fi wá dára bí, kó má fi wá dára tí ó pa òbí wa lẹ́kún, kó má fi ọmọ wa dára tí ó pa àwa náà lẹ́kún, kó má sì fi àwa gangan dára tí ó máa jẹ́ bànújẹ́ fún wa. Gẹ́gẹ́ bí èmi ṣe gbọ́ nípa ìgbésí ayé ọmọkùnrin Destiny Boy, ìyá àti bàbá rẹ̀ kòlàkòṣagbe ni wọ́n. Ó ní oróbo ni ìyá òun tà, ata lágbolé. Ó ní ọ̀kadà ó ní bàbá òun ṣe kó tó di pé òun sá kúrò nílé. Ọlọ́mọ ìpínlẹ̀ Ògùn lòun, kódà ọmọ ìlú Abẹ́òkúta ló pe ara rẹ̀ kó tó di pé òun sá lọ sékòó. Ó sá lọ sékòó, ó sá kúrò nílé, ó lọ sílùú Èkó níbi tó ti ń rìn gbèrègbèrè kiri. Ó ti ṣalábàápàdé gbajúmọ̀ olórin fújì Alhaji Wasiu Ayinde àbí Alhaji Wasiu Alabi Pasuma Bawasi, tí ó di pé òun náà bẹ̀rẹ̀ sí rógolò wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ Pasuma. Ṣùgbọ́n tí èmi ń padà rí fídíò tí arábìnrin kan Afọlábí Motúnráyọ̀ tí ó ṣe lórí ikú Destiny Boy. Ó ní ìyá Destiny Boy lòun bá lọ́rọ̀, ló ṣe fídíò yẹn fún. Kí ló wí, kí ló sọ? Ẹ jẹ́ a jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Ó lágbára o. Mẹ́sẹ̀jì mi ó lọ sọ́dọ̀ ìyá Destiny. Ẹ kú ọ̀rọ̀ ọmọ, láṣẹ Ìdùmarè ẹ̀ tún ní rírú ẹ̀ mọ́. Wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ilé gbogbo wa àtàbíyamọ ọkùnrin ni o àtobìnrin ni àní rí kú ọmọ láṣẹ Ìdùmarè. Ìyá Destiny, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yóò lè hurt yín, ó dẹ̀ lè hurt púpọ̀ àwọn èèyàn, ṣùgbọ́n ọgbọ́n ọmọdé tèmi ni mo fi sọ. Mo fẹ́ kẹ́ bá mi fi ojú àgbà kẹ́ bá mi fi wò ó. Púpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí ọwọ́ yín ló wá mà, ó wá láti ọwọ́ yín ni, ẹ̀yin lẹ fà á. Àkọ́kọ́ náà ṣe rí téèyàn bá ti bí ọmọ, tó bá ti ń rí súrà ògo lára ọmọ ẹ̀, tó bá ti rí wípé ọwọ́ ọmọ yẹn ń lọ sókè ju àwọn èyí tó kù, ọwọ́ ẹ̀ ń lọ sókè ju ìwọ tó bí gan, má bẹ̀rù àti lè pariwo lé lórí anywhere. Ó ní irú ariwo tí mò ń sọ o. Má bẹ̀rù àti lè correct irú ọmọ bẹ́ẹ̀. Má bẹ̀rù
bẹ̀rù àti lè sọ fún ọmọ yẹn sẹ́ wípé nǹkan tó ń ṣe yìí kò tẹ́ mi lọ́rùn, ìbá wà láàrin ọ̀rẹ́, ìbá wà láàrin agbo, tó bá ní ìwà tó wù tí inú ẹ ò dùn sí, tó rí wípé ògo yẹn ìwà yìí ò lè jẹ́ kó rí lò, má bẹ̀rù àti lè sọ kàn ń bẹ̀ lójú ẹsẹ̀. Tó bá kàn ń bẹ̀ lójú ẹsẹ̀, inú lè bí ọmọ yẹn o. Odidi èmi celebrity, ìyá mi wá bẹ̀rẹ̀ sí àràsì mi, mò ń fa drug, mò ń mugbó lójú àwọn èrò. Má jẹ́ kí n tàn ẹ́, àwọn tó bá nífẹ̀ẹ́ ọmọ yẹn wọ́n á pè ní kọ̀kọ̀, wọ́n á sọ fún pé ṣorí kan tí ìyá ń ṣe yìí, ó mọ̀ kan tó ń ṣe o. Ìyá ẹ fẹ́ ìlọsíwájú fún ẹ, níyá ẹ ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Èèyàn míì dá tún máa sọ fún wo, tí n bá ní rí ìyá yẹn ni ayé mi ò ní wà bí mo ṣe wà yìí. Ìyẹn àkọ́kọ́. Pátápátá gbẹ̀rùn láíláí ni àwọn celebrity ti máa ń sánlé. Ṣàṣà ni àwọn táwa rí lẹ́ni tó jẹ́ ògo tá à ń wò níta gbangba tí ò sánlé. Ṣàṣà ni èyí tí ó bá lòun ò sánlé tóun fi dàbò ń ṣe dà yìí, tán bá kó 10 sílẹ̀, orí ẹ̀ka tó rí 3. ọmọ tó bá dẹ̀ ti sánlé lóòótọ́, àpúpọ̀ wọn máa fọ̀ sí pé kán fa smoke, kán drug, kán ṣe bọ́n ṣe fẹ́, torí ìgbà míì náà smoke máa fúnyàn ní inspiration. Ẹ má jẹ́ ká tanra wa. Ṣùgbọ́n tọ́mọ bá wá ń ṣe gbogbo àwọn nǹkan yẹn, tó ń drug, tó ń fa smoke, tó ń ṣe tó àpọ̀jù ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní pọ̀jù, tí ìwọ gan bá ti ń mọ̀ pé nǹkan tí ọmọ mi ṣe yìí ó ń pọ̀jù, má dúró. Má dúró. Jẹ́ káyé mọ̀ kó pariwo. Jẹ́ káyé mọ̀ pé ojú òbí tó gbàgbàkúgbà. Má sọ wípé torí pé ọmọ mi ti jẹ́ ògo ìdílé, ọmọ tó rò pé kò lè dáa, ṣèbó ti wá dáa, má fi yẹn bẹ̀rù ẹ̀. Tó o bá bí sáyé kò lè dáa. Tó o bá bí sílé ayé kò lè dáa. Mò ń gbọ́ táwọn kan sọ wípé ó tẹfá, Fáyẹmí ọba Ẹ̀dú, òun ló tẹfá fún, òun ló ń fún lẹ́bu. Ipe ó tẹfá kò nítumọ̀. Ẹ má ṣì mí gbọ́ o, mo mọ ibi tí mo lọ. Ipe ọmọ yẹn tẹfá kò nítumọ̀. Àrọ́mọ tán bí léèdè tán tẹfá fún, tán gbé wọ gbódù. Ìtẹfá mì pé wàá mọ èèwọ̀ ẹ, wàá mọ ọjọ́ ọ̀la ẹ, ègún tó wà nídìílé ẹ tó wà lára ẹ tó lè máa jà ẹ́, ìtẹfá kó kúrò. Dídá ń ṣe gbogbo ẹni tán bá tẹfá fún kọ́ ló sọ pé kí fálà. Ìwọ tó wá láti ìdílé oníṣàngó, ìwọ tó wá láti ìdílé oníṣàngó tó ní kán tẹfá fún ẹ kó fẹ́ ní lárí, kò lè work. Ẹ má jẹ́ kí n tàn yín. Bọ̀dá Fáyẹmí ọba Ẹ̀dú, ẹ súnmọ́ bí ọ̀rọ̀ kàn yín. Ìgbà tẹ́ ẹ tẹfá fún Destiny, ojú ẹsẹ̀ tí Destiny ti tẹfá tó ti wọ gbódù, láti mọ gbogbo èèwọ̀ ẹ̀, láti rí ọjọ́ ọ̀la. Ṣé ẹ rí pé òkùnkùn wà lójú ẹ̀yìn? Torí nǹkan tẹ́ ẹ ṣe, nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá ṣe ilé aláàfáà náà ní ọ̀rọ̀ yẹn ṣẹ̀ sí máa jáde. Àádẹ́ rí púpọ̀ àwọn babaláwo tó máa jáde, àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tèmi tó ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá, nípa ìṣẹ̀ṣe, wọ́n á jáde, wọ́n á confront àfà. No, ẹ jẹ́ ká máa pín bó bá yẹ ká ṣe pín. Ẹ má jẹ́ ká fìkan pàkan sí, ká fìkan ṣojú ṣáájú. No! Bọ̀dá ọba Ẹ̀dú, ìgbà tẹ́ ẹ tẹfá fún Destiny, ṣé ẹ rí òkùnkùn lójú ẹ̀? Ẹlẹ́ẹ̀kejì, èèyàn míì tó bá tẹfá tán, wọ́n á tún ṣe oṣólẹ̀ fún. Á wá tẹ ifá, á wá lówó, owó yẹn á kàn dé lójijì bíi. Ẹni míì á wá tẹfá tán, owó yẹn á wá dé lójijì, á wá ṣe wíì. Wọn ò dẹ̀ ní mọ̀ pé ó tẹfá, ó tún ṣoṣólẹ̀. Àwọn iṣẹ́ kan dẹ̀ wà tó jẹ́ wípé
wọn bí ẹ̀dá kò sí bó ṣe lágbára tó báyìí tí tó bí ọmọ 25 years 30 years tó bá ṣe ahun ẹ. ṣùgbọ́n àwọn babaláwo míì wọ́n máa ń kẹ̀yàn míì nílò o ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. wọ́n sọ fún ẹ pé nǹkan tó ṣe yìí stage ẹ ò tí tó bẹ́ẹ̀ wà ní ẹ̀gbọ́n ẹ kúrò lórí ẹ̀. ṣùgbọ́n babaláwo tó bá jẹ́ abiyamọ, àìmọye nǹkan téèyàn lè ṣe tó yàtọ̀ sóṣólẹ̀. ó lè ṣàṣírí bíbò kò dá ìgbà tí o bá ń ṣoṣólẹ̀ ìkan òtán kíkan tó tán, ìkan òtán tí mi fi ń wọlé. ó lè tó bá ní ṣọ́ọ̀bù ó lè ṣàwọ́rò irú iṣẹ́ tó ń ṣe yẹn, ó lè ṣe àwọ́rò àwúre káwọn èèyàn máa pè síṣẹ́ káyé máa nífẹ̀ẹ́ àgbélépọ̀tá, ó lè ṣe gbogbo nǹkan yẹn. ṣùgbọ́n bọ̀dá ọba ẹ̀dú, irú ẹ̀bù wo ni Destiny lò tó fi pọ̀pọ̀pọ̀ tó fi kú? mo máa bèrè lọ́wọ́ yín o, torí bí mo ṣe gbọ́ wọ́n ní ọ̀rẹ́ Destiny náà wọ́n ní wọ́n jọ lo ẹ̀bù yẹn ni wọ́n ló wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. báwo ló ṣe ṣẹlẹ̀ sà? àwọn ìjọba a ní ìdíyín lórí ọ̀rọ̀ yìí o, kì í ṣe lórí ọ̀rọ̀ Destiny nìkan kọ́, torí lórí ọ̀rọ̀ àwọn èwe wa náà tó tún bọ̀. ìjọba a gbàgbọ́ pé àwọn babaláwo aláàfáà àwọn ti ní certificate tó ń gbà, ṣùgbọ́n kì í ṣe certificate yẹn kọ́ ló sì jẹ́ kókó jù báyìí. ẹ máa bá wa lọ sílé àwọn aláàfáà, àwọn pásítọ̀, àwọn babaláwo. tẹ́ bá ti rí ọmọ tó above 25 years tí ń ṣe pé ìyá ẹ mú wá ẹ̀jẹ̀ bá mi gbàdúrà fọ́mọ mi, tí ń ṣe pé òun àti ìyá ẹ̀ ló wá ẹjọ́ ọmọ mi sọ pé òun lálàákàlà, kí ló lè fà á? tẹ́ bá ti rí pé ṣe ló ń dá wá sí ilé aláwo, ẹ máa bá wa àtàwọn o àti babaláwo àtàláfà àti pásítọ̀, ẹ àrẹ́sì gbogbo wọn fún wa, because it's too much. ẹ̀yin tẹ́ tún manage Destiny náà ó ẹ ti ya wèrè. ọmọ tẹ́ ń manage ẹ ti rí mọ̀ pé ó ń fagbójù, ó ń mọ̀sìn jù, ó ń mukọlọ́ jù, ó ń dúrọ́ọ̀gì jù. kí lẹ ṣe sí? ẹ̀yin tí ń wò pé tí ò bá mu gbogbo nǹkan yẹn kò lè perform, tó bá ti jẹ́ ẹ̀bùn Olódùmarè ni. ìròyìn ayọ̀ ni mo mú wá fún wa láti ilé S2 Ultimate Herbal International Limited tí wọ́n fi tewétegbò láti fi ṣe ìwòsàn fún oríṣiríṣi àìsàn tí ó ń bá ọmọ aráyé fínra, pàápàá jùlọ àìsàn bíi high blood pressure tí à ń pè ní ìfúnpá gíga, bákan náà àìsàn ṣúgà tí à ń pè ní diabetes, àìsàn sánọgun tí à ń pè ní arthritis àbí rheumatism, ọgbẹ́ inú tí à ń pè ní ulcer, àbí ẹnikẹ́ni tó bá ní oyún ìju tí à ń pè ní fibroid. a dẹ̀ tún ní oògùn fún àwọn èèyàn tó jẹ́ pé wọn kì í rí oorun sùn déédéé, yálà ìrorun sùn wọn bóyá àìsàn kan ló ń bá wọn fínra àbí bóyá àgbà ló tiẹ̀ ti dé. tewétegbò wà tí NAFDAC tí wọ́n fi ọwọ́ sí tí à ń tà ní ilé iṣẹ́ wa ní ibi báyìí, àbí èèyàn tó jẹ́ wípé hormone system wọn kò fi bẹ́ẹ̀ kún tó, àní àwọn hormone booster ní oríṣiríṣi, àbí bóyá ibà òun ló tiẹ̀ ń bá àtọmọdé àtàgbà tó ń bá fínra ni. ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa ní S2 Herbal International Limited. àbí ikọ́ ni oríṣiríṣi ikọ́ tí ò bá tiẹ̀ jẹ́, ìbáà jẹ́ ikọ́ gbígbẹ ni àbí ikọ́ fée, àbí àwọn ikọ́ asthma, oríṣiríṣi oògùn tí ẹ lè lò sí òun ló wà ní S2 Ultimate Herbal International Limited. àbí ọmọbìnrin tí ò yẹ kí nǹkan oṣù ẹ̀ tí kò tí ì yẹ kó dúró tí à ń pè ní cease menstruation, oríṣiríṣi egbògi òòlà ní láti fi jẹ́ kí nǹkan oṣù yín kí ó padà. àbí ìwọ ọmọkùnrin tó tiẹ̀ jẹ́ wípé ìdákọ́lẹ̀ òjò gbádùn, àbí bóyá low sperm count ò lo ní, ẹ má dagunlá, ẹ kàn sí wa
ní ilé iṣẹ́ wa ní S2 Ultimate Herbal International Limited. Ìwọ tó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ò jẹ́ kó o gbádùn, àbí ẹ̀fọ́rí túlù náà ni, àbí a rí àwọn obìnrin tó jẹ́ wípé ìdádúró ọmọ a máa bá wọn fínra ní ìgbà míì, ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa ní Ìbàdàn ní Asorat Royal Plaza. Ẹ lè bá wa pàdé ńbẹ̀ yẹn náà, àbí nọ́mbà 30 Olúyọ̀lé Shopping Complex ní New Garage Ìbàdàn. Ibẹ̀ yẹn ni a kalẹ̀ sí. Kò dẹ̀ síbi tí a lè bá yín sẹ́ǹdì ẹ̀ sí, yálà Nàìjíríà ni àbí ní òkè òkun, tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ní orí àwọn ẹ̀rọ alágbèéká wa. Ẹ lè pè wá sí 08064000204, lẹ́ẹ̀kan sí 08064000204, àbí kẹ́ pè wá sí 0704-079-0153, lẹ́ẹ̀kan sí 0704-079-0153. Èyíkéyìí tí ẹ bá pè wá sí nínú nọ́mbà wa, ẹ rí i pé a gbé lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn èèyàn tí wọ́n bá fẹ́ rà á ní àtàtúntà, àyè wà fún wọn náà láti kàn sí wa ní ilé iṣẹ́ wa ní S2 Ultimate Herbal International Limited. Mo fẹ́ fi dá wa lójú wípé gbogbo àwọn egbògi wa ni ó ní òǹtẹ̀ NAFDAC nínú, tí kò dẹ̀ ní side effect tí à ń wò wípé àwọn tó lóyìnbó ń gbà míì a máa ní. Ẹ má dagunlá, àwọn olóyìnbó ló sọ wípé health is wealth. Ẹ má jẹ́ ká dagunlá o. Èèyàn tó bá wà láyé tó wà lálàáfíà, òun nìkan ṣoṣo òun ló ráyé wá o.